bàbá báwo ló ṣe wá jẹ́ tí ẹ fi dògùn lẹ̀ ń lé iṣẹ́ yìí? Nǹkan tó jẹ́ kí n wá gan délé báyìí bí mo ṣe jáde ṣé ẹ pé lẹ́kùn méjì ló wà bí eléyìí kan ìkejì láwa máa wà láàrin yẹn kí n tó débẹ̀ lára mi ti truck tá a ti gbóná tí ojú mi dẹ̀ gbóná ṣàwùṣàwù dẹ̀ máa ní ká dúró gbogbo àwọn tó tẹ̀lé mi èmi ló ṣíwájú ọmọ mi tẹ̀lé mi ọmọ bàbá déhùn ló sì kẹta wa mo ní kan dúró mo wá aṣọ báyìí pé wọn gbọ́dọ̀ kọjá bí tán dé yẹn mẹ́wàá ìgbà tí mo débi yẹn ti ní kí n pa fóònù tó wà lọ́wọ́ mi mo dẹ̀ ti pa mo wá dúró sójú kan mo yọ fóònù lápò mo tanná mo yẹ tanná ni mo sáwo ilẹ̀ mo ní mọ̀ pé tí mo rí òtẹ́ mi lọ́rùn mo dẹ̀ yí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ní oògùn kankan sí kankan ṣùgbọ́n nǹkan tí mo rí mo sọ fún yín pé ó jẹ́ àbàmì àti kàyéfì fún mi mo dẹ̀ kígbe ń bẹ̀ mo dẹ̀ sọ̀rọ̀ àwọn tó bá ṣe program gbúrò ariwo mi lọ́jọ́ yẹn mi ìfẹ́ dáhùn tó ní bàjẹ́ ní wọ́n program lẹ́ẹ̀kan máa bọ̀. kí lẹ rí bàbá? ó ní mo ń wí ìfihàn ni wọ́n náà ti fi sọ̀rọ̀ níbẹ̀ dèmí sẹ́. oògùn. bẹ́ẹ̀ ni. ta ló ṣe é? mi ò mọ̀. ta lẹ̀yin kojú? mi ò mọ ẹni tó ṣe. ṣáwa tá a wà ń bí la fògùn lẹ̀dẹ̀ yín ń bẹ̀ yẹn ni. ṣé àwọn èmi tí ọ̀rọ̀ ṣe tí mo rí tí mo kígbe ọmọ ẹ ló tẹ̀lé mi èmi ló mo ní kó má gbàbẹ̀ mo ní èmi kan jẹ́ kókó síwájú mo dẹ̀ gbọ́ orí ẹ̀ mo ní kó tẹ̀lé mi. ṣáwa la fi ibẹ̀ ni. mi ìmẹ́ni tó fi síbẹ̀. ta lẹ̀yin kojú? ẹ kojú èèyàn bàbá ẹ kojú èèyàn ta lẹ kojú. bàbá àgbàlagbà ni yín bàbá ẹ kojú èèyàn ta lẹ kojú. ẹ káalẹ́ bàbá. ẹ káalẹ́ olóòtú. ẹ rán wa létí ó kọ yín sà. orúkọ mi ní olóyè gíga Abíọ́lá Ọpẹ́yẹmí ọmọ Ṣàngó Adó Èkìtì. níjọ́ òní amúṣẹ̀lẹ̀ kan wá tó ṣẹlẹ̀ sí bàbá Àdéhùn tí wọ́n fi ẹ̀sùn kan àwọn olóyè bíi méjì mẹ́ta kan ní Adó yìí. a sì ránṣẹ́ pé bàbá olóyè náà torí pé àwa kì í sábà dá sí ọ̀rọ̀ ọlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọlẹ̀ ó láwọn èèyàn tí ẹ̀ka ti ń tọ́kùn nípa ọ̀rọ̀ àgbálẹ̀ tí wọ́n ń ṣe yùn nínú iléeṣẹ́ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ ọlẹ̀ tó bá ti di wípé ẹ̀mí ti fẹ́ máa bọ́ àwa máa ń jí gìrì sí ìyún wọnú iṣẹ́ wa. la fi wá dá sí ọ̀rọ̀ bàbá Àdéhùn torí pé bàbá yẹn ọmọ 90 years ìyàwó wọn ọmọ 80 years nígbà tí wọ́n bá ní olóyè gíga tí ó jẹ́ olóyè tí wọ́n bá ló fún wọn nípa lójú ara ẹ rí i pé èèyàn ń fẹ́ ìdásí kíákíá inú wa sì dùn nígbà tí a mú ètò náà wá bàtí àwọn bàbá olóyè ó fi dé olóyè tó wá bí lọ́jọ́ náà wọ́n pọ̀ bìbà ṣùgbọ́n ẹ̀yin wá ẹ wá ṣojú kábíyèsí ọba dáadáa ọba Ìwé Adó ẹ sì jẹ́ kó yé gbogbo Adó pé látọ̀dọ̀ kábíyèsí náírà yín wá o pé kí wọ́n dá ọ̀rọ̀ yẹn padà sí ààfin àwa ò sì tó fọwọ́ padà kábíyèsí lójú a sì gbà fún yín àmọ́ ńgbà tẹ́ padà wá bí ẹ ò bá wa igbákejì ọ̀gá wa yányán níkànnì yìí Òjó Awógbèmí la bá lọ́jọ́ náà. bàbá báwo ló ṣe wá jẹ́ tí ẹ fi dògùn lẹ̀ ń lé iṣẹ́ yìí? nǹkan tó jẹ́ kí n wá gan délé báyìí torí ọlọ́mọba lórúkọ jẹ́ mo ṣe ilé ọdún mẹ́ta lámúsọ yín lọ́jọ́ tó mo wá sí mi ìjágbọ́n lọ parí débi tí mi jẹ́ lọ máa sọ pé mo lọ sí kóòtù mi ìdẹ̀ bá ẹnikẹ́ni jà gbogbo àwọn tó rà lẹ̀ lọ́dọ̀ ilé mi pátápátá ló gbà láyé báyìí tán gbọ́ nǹkan tí mo sọ yìí kò sẹ́ni tí mo bá jà rí. gẹ́gẹ́ bí pòsíṣàn tí mo wà ní palace láti ìgbà tí bàbá Ológun Adé ti kú ní kábíyèsí ti àmìláyè láti máa bá wọn ṣiṣẹ́ níbi tí mo wà yẹn èmi dẹ̀ dúró láti pé kí n protect image palace yẹn to the last call mi ìfẹ́ ohunkóhun tó lè jẹ́ tá àbùkù ń bẹ ṣé bá ṣàkíyèsí ẹ rí pé gbogbo ètò tẹ máa ṣe ń bí ìkan ṣẹlẹ̀ ní Kẹ́rẹ́ ó ṣẹlẹ̀ ní Jẹ̀rò ó ṣẹlẹ̀ ní Ìkọ̀lé kábíyèsí èmi lẹ́kọ́kọ́ máa ń pè o lórí mi lè ṣe kí n má gbọ́ program yìí tálẹ́ báyìí mo yìí ní lọ́kà ti wá ṣùgbọ́n àwọn ará ilé mi àti gbogbo alájọ jòkó sí ti rédíò ni mo sì gbé débi tẹ̀ gbọ́dọ̀ nìkan bá ń pè ń pa ayẹ kíákíá yẹn so àtọmọ mi dájọ wá ẹ torí àjọ wá lé ọjọ́ yẹn náà ìgbà méjèèjì dájọ wá ni òun ló ní dandan kí n jẹ́ àtẹ̀lé yín lálẹ́ yìí pé òun fẹ́ tó lè bà mí lórúkọ jẹ́ bẹ́ẹ̀ làwọn ọmọ mi dẹ̀ ń pè ṣé mọ̀ pé ọjọ́ tá a wá síbí ó jíṣẹ́ fún yín pé kábíyèsí ní kọ́nsọ́ọ̀bù program yẹn pé àwọn á parí mọ́tà yẹn bàbá oníbàbá dẹ̀ gbìyànjú wọn ṣiṣẹ́ torí
24 hours of the day hour tó wà ní ọjọ́ tó máa lọ ọ́fíìsì náà fi ń ṣiṣẹ́ tó yẹ pé àlejò ń bọ̀ àlejò ń wá ní bàbá ọ̀fẹ́ kó tẹ̀rọ bó olóṣèlú wa àwọn náà láparí ẹ̀ bí ọ̀rọ̀ ilẹ̀ dé àwọn láparí ẹ̀ bí ọ̀rọ̀ ọmọ ìlú dé àwọn láparí ẹ̀ ìwà mi àná ọgá máa ń ṣe mí táwọn àjòkó látàrọ kùtù títí di alẹ́ lórí àti máa parí ọ̀rọ̀ bí ẹjọ́ mo dẹ̀ wá sí mo sọ fún yín pé wọ́n ní kán mú ẹjọ́ ẹ̀ wá sí palace wọ́n dẹ̀ bí mo dẹ̀ ṣe dá ọ̀dọ̀ kábíyèsí mo ṣàlàyé fún yín pé mo ti àti mẹ́jọ ẹ̀ wá kábíyèsí ní kí n fi gbogbo wọn wá wọ́n dẹ̀ wá wọ́n parí ẹ̀ fún wọn so bàbá dẹ̀ pàṣẹ pé ẹnikẹ́ni ò gbọdọ̀ lọ síbẹ̀ láti yọ bàbá àdéhùn lẹ́nu mo dẹ̀ padà wá sí bàbá ní kí n tún padà sórí rédíò kí n lọ sọ pé òun ti parí ẹ̀ o pé àlàáfíà ti jọba ọjọ́ tí mo fi máa wá bá a ṣe débí ṣe ìnáwó ìpè tẹ́ bá wọnú sídò yín láti ìsàlẹ̀ dòkè tọ́ọ̀ṣì la máa ń lò débí oṣù òkùnkùn ni ibi ọ̀dọ̀ yín bá rúra pé ìmọ́lẹ̀ wà àtiwájú ìta yẹn so bá a ṣe ń bọ̀ tọ́ọ̀ṣì la sọ̀rọ̀ ọjọ́ yẹn ìgbà tí mo débí àbáṣẹ́dọ̀ ní orúkọ wọ́n pè mí wọ́n ní ibo ni bàbá bá ọ̀rọ̀ dé o mo dẹ̀ explain fún ẹ pé wọ́n ti parí ẹ̀ pé wọ́n ní kí àtọ̀tún àtòsì kí olóyè àpé àtolóyè ọlọ́mọ ká má lọ síbi ilẹ̀ yẹn mọ́ ká má ju bàbá yẹn lẹ́nu bí àgbàlagbà ni bí mo ṣe kúrò mi ò wọ́n ti ẹgbàá mi lákòókò púpọ̀ bí mo ṣe jáde ṣé ẹ pé lẹ́kùn méjì ló wà bí eléyìí kan ìkejì láwa máa wà láàrin yẹn kí tó débẹ̀ lára mi ti chop tá a ti gbóná tí ojú mi dẹ̀ gbóná chau ní máa ní ká dúró gbogbo àwọn tó tẹ̀lé mi èmi lọ síwájú ọmọ mi tẹ̀lé mi ọmọ bàbá àdéhùn lóṣù kẹta wa mo ní kan dúró wọn aṣọ ọba yìí pé wọn gbọ́dọ̀ kọjá bí tán dé yẹn mẹ́wàá ìgbà tí mo débi yẹn ti ní kí n pa fóònù tó wà lọ́ọ̀ mi mo dẹ̀ ti pa mo wá dúró sójú kan mo yọ fóònù lápò mo tanná mo yẹ tanná ni mo sáwo ilẹ̀ mo ní mọ̀ pé tí mo rí ò tẹ́ mi lọ́rùn mo dẹ̀ kígbe ń bẹ̀ mi ìdẹ̀ fẹ́ ti láti gbogbo program tó ń ṣe bí ni kí wọ́n di pé báyìí ló da program ọ̀run lọ́jọ́ yẹn ìmúdẹ́lẹ̀ tí mo dẹ̀ dé sí ààfin mo dẹ̀ lọ fẹjọ́ sọ kábíyèsí báyìí ni mo rí níbi tí mo lọ o kábíyèsí kílẹ̀ rí àgbàlagbà ní ìlú ò sì gbọ́dọ̀ bàjẹ́ lórí yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan ipò tẹ́ ẹ wà ládó yìí báyìí ó dàbí ìgbà tó bá jẹ́ pé ẹ̀yin ni igbákejì èwí. kì í ṣe igbákejì èwí onígbà kankan èmi ni aṣojú èwí lórí ọ̀rọ̀ tó wájú pé ìjọba gbogbo ilé èwí ò ní igbákejì rárá kò sẹ́ni tó jẹ́ igbákejì. ẹ̀yin ni wọ́n rí kan tó rọ́ọ̀bà báyìí. bẹ́ẹ̀ ni kábíyèsí another chief ni. kílẹ̀ rí. ẹlẹ́tú kábíyèsí ti parí ẹ̀ ẹjọ́ ẹjẹ́ àgbàgbé ẹ̀sìn bẹ́ẹ̀. rárá bàbá ẹ wo ọkùnrin yìí hospital ló gbà ń tẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀. bó ṣe wà yìí ẹ wò ṣé bẹ́ẹ̀ ṣe rí jọkùnrin rẹ ṣé bẹ́ẹ̀ sì rí ńgbà tẹ wá bírè ẹ jẹ́ n fi fọ́tò ẹ̀ hàn yín wọ́n gbé dọ́sípítù wọ́n rù dọ́sípítà lọ́jọ́ tá à ń sọ yẹn ni wọ́n rí n tí ń ṣe emergency teaching hospital ó rẹ́kọ̀dù wà ń bẹ̀ wọ́n rí n tí ń dà láàmú. nígbà tí ń sọ̀rọ̀ èkè ìgbádùn. bàbá. ó sì ní gbákejì ọ̀gá wa pápátá ń bí tó wù yín kírú ẹni tó wà ń bí kó kú. bàbá. ẹlẹ́dàá mi ò ní jẹ́ ẹnì kankan kò sẹ́ni tó máa kú lára yẹn. tó bá wá jẹ́yìn náà ni ẹ wá bí ń jó ní tí ọ̀tá yín ṣe bẹ́ẹ̀ tó lọ gẹ́gẹ́ bí àlàyé tẹ̀ ń ṣe yìí ẹ jọ̀ọ́ ṣé ó kọ wa ó wẹ̀ mọ́. bàbá ṣe rí kí lẹ rí bàbá. ṣe rí mo gbọ́ àdúrà máa gbà fún yẹlẹ́ ọ̀nà jẹ́ kẹ́nì kankan kó kúkú yà lára yín. àmín. ṣé mo rí pé gbogbo ọ̀tún àlàyé yìí sùúrù ní gbogbo ẹ̀ èmi tí mo wá sí bí ọjọ́ tí ẹ fi ṣe program jẹjọ àwọn tó pè mí lé ní 30 torí dẹ̀ èèyàn ní òmùmí ládùn yìí ẹgbẹ́ akọrin ìjọ Emmanuel Church Cathedral ni mí èmi ò mọ̀ nípa ẹni tí tó jẹ mọ́ ògùn gbogbo bó ṣe wọ́n ní olóyè mi gan bá wọ́n ní wọ́n ṣẹgbẹ́ mi mọ̀ọ́kan tó jẹ́ bẹ́ẹ̀ mi kì í ṣẹgbẹ́ kankan láyé mi ju ẹgbẹ́ Ọlọ́run alààyè nìkan ṣoṣo kò sí inú kankan tí mo ní ju pé kí n wọlé kí n jẹun kí n jí àlàáfíà kí n gbàdúrà kí kọ́ ló mú lọ láyọ̀ kó mú lọ láyọ̀ tó mú bọ̀ láyọ̀ Ọlọ́run dẹ̀ ń bò sírí mi bó ṣe tó àti bó ti jẹ́ mi ní oògùn kankan sí kankan ṣùgbọ́n nǹkan tí mo rí mo sọ fún yín pé ó jẹ́ àbàmì àti kàyéfì fún mi mo dẹ̀ kígbe ńbẹ̀ mo dẹ̀ sọ̀rọ̀ àwọn tó bá ṣe program gbúrò ariwo mi lọ́jọ́ yẹn mi ìfẹ́ dáhùn tó ní bá ṣe ní wọ́n program lẹ́ẹ̀kan máa bọ̀. kí lẹ rí bàbá. wọ́n ní mo wí sí iná ni wọ́n náà ti fi sọ̀rọ̀ níbẹ̀ dẹ̀ mí sẹ́. oògùn. bẹ́ẹ̀ ni. ta ló ṣe é. mi ò mọ̀. ta lẹ̀yin kojú. mi ò mọ ẹni tó ṣe. ṣáwa tá a wà ń bí la fògùn lẹ̀dẹ̀ yín bẹ̀ yẹn ni. ṣé àwọn èmi tí ọ̀rọ̀ ṣe tí mo rí tí mo kígbe ọmọ ẹ ló tẹ̀lé mi èmi ló mo ní kó má gbàgbẹ́
mo ní èmi kan jẹ́ kókó síwájú mo dẹ̀ gbọ́ orí ẹ̀ mo ní kán tẹ̀lé mi. ṣáwa la fi ibẹ̀ ni. mi ìmẹ́ni tó fi síbẹ̀. ta lẹ́yìn kojú. ẹ kojú èèyàn bàbá ẹ kojú èèyàn ta lẹ kojú. bàbá àgbàlagbà ni yín bàbá ẹ kojú èèyàn ta lẹ kojú. ìmẹ́ni tó fògùn síbẹ̀. bàbá ẹ wo ọkùnrin yìí bàbá ta lẹ́yìn kojú ta lẹ ṣépè fún. mo ní ẹni tó ṣe kí ní ìsìnkú mo ní èdè ló máa bá kàn yà yìí. ẹ kojú ẹni yẹn ṣépè fún. mo ní Ọlọ́run dẹ̀ máa dájọ́ fún un mo nítorí wọn náà mi wá ni mo ní mi ìwà láti wá pé kí ní ìfowópamọ́ wọn kọ́tà kan sọ yìí gan àtẹni tó lẹ́jọ́ àtàdéhùn àtẹni tó lẹ́jọ́ tó lóye tó mẹ́jọ wá bí àti palace àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni mo protect because ẹ̀yin náà. bàbá ẹ ṣépè fún olóyè kan lórí ọ̀rọ̀ yìí bóun ló ṣiṣẹ́ yìí kò sì jiyàn. èmi ò ṣe é pa Ọlọ́run láyè. bàbá ẹ ṣépè fún olóyè kan lórí ọ̀rọ̀ yìí bàbá ẹ ṣépè fún olóyè kan olóyè yẹn ò sì jiyàn nígbà tẹ́ ẹ ṣépè fún pé ìwọ ló ṣiṣẹ́ yìí. ọjọ́ mẹ́lẹ̀ tí mo dé tí mo ti ṣàlàyé fún bàbá mi wàá ti parí gbogbo everything kékeré nìkan ni má jà mọ́ ká má sọ ohun kan. bàbá ṣó dáa kólóyè wá fògùn lẹ̀ síbí. ní ìmẹ́ni tó fògùn lẹ̀ síbẹ̀ ló tù. bàbá ìmẹ́ni tó fògùn lẹ̀ síbẹ̀. bàbá ìmẹ́ni tó fògùn lẹ̀ síbẹ̀ ṣé rí. bọ̀ ṣe ẹ rántí pé ẹ fún yàn lépè. bàbá ẹ jẹ́ sọ́kè nìkan. ẹ sì kojú ẹni yẹn fún lépè. ẹ tó lọ́wọ́ mo fẹ́ bẹ̀ yẹn ó dìgbà kejì tí bàbá máa pè yín torí wọ́n mẹ́sàn pé wọ́n ti pè yín ní ìgbà kan rí ẹ̀ wá wọ́n tún wọlé lẹ́kejì. ẹ̀ka ìkẹyìn ojú sí bàbá nínú ọ̀sẹ̀ tá a máa bọ́ sí. ìyẹn kábíyèsí. bẹ́ẹ̀ ni ẹjọ́ àtò bẹ́ẹ̀ àlè bọ́ padà wọn lójú. ọmọ kékeré ni yín Olódùmarè ajẹ́kẹ́ dàgbà. àmín. wọ́n dẹ̀ fẹ́ kò sí gbogbo ọmọ kò sí gbogbo adó báyìí àtẹ̀kìtì àti Nàìjíríà àti gbogbo àgbáyé tàn fẹ́ràn yín torí pé ètò tẹ̀ ṣe ètò tó dára ni tó mú ìwà tó dẹ̀ ran àwọn èèyàn lọ́wọ́. ẹ wá rí bàbá. ẹ jẹ́ kí wọ́n máa dárúkọ mi mọ́ lórí rédíò pé ọ̀rọ̀ Ológundé bí ìmọ̀ nípa ọ̀rọ̀ Ológundé o mo ti fàyè mi fún Kristi torí mo gbà Ọlọ́run ọjọ́ orí tí mo ní lọ́dọ̀ ní mi ìláyè mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó dẹ̀ ní àdéhùn tó wà láàrin ìbẹ̀rẹ̀ Ọlọ́run pé tí n bá lè pé ọjọ́ báyìí pé kò sóhun kankan tó wà ní ayé mi Ọlọ́run mo fẹ́ fi fún tí màá fi kú. Ọlọ́run dẹ̀ bá mi sọ̀rọ̀ wípé màá máa ṣiṣẹ́ fún un mo wá wo pé iṣẹ́ wo mo fẹ́ ṣe fún yín bàbá mi lè padà ṣe àlùfáà mi lè tẹ́dùrù mi lè ṣe nínú ìjọ fúnra Ọlọ́run ló sọ pé ẹ̀bùn tó ń fún mi kí n lọ máa lò ìmídélè ẹgbẹ́ akọrin tí mo ti join ní 1963 tí mo ṣe dá 1985 tí mo kúrò pátápátá mo tún padà torí pé mo fẹ́ wúlò fún Ọlọ́run tó mi ò mọ̀ lépa ẹni tí ọ̀rọ̀ Ológundé o. ẹ ti sọ báyìí pé yín kọ́lẹ̀ dògún lẹ̀ ṣùgbọ́n mo rí i pé bàbá nínú ẹ̀rí tó wà lọ́wọ́ tiwa tí gbogbo ayé ń gbọ́ báyìí tèmi ń sọ lọ́wọ́ báyìí ni pé èmi rí i wípé olóyè tẹ́jọ wá bí àwa rí i pé olóyè yẹn ló dògùn yẹn lẹ̀ mo sì rí i pé ẹ ṣépè fún olóyè yẹn mo rí pé ẹ gbé olóyè yẹn ṣépè olóyè yẹn ò sì sẹ́. ẹni tí ó dá nǹkan síbẹ̀ lọ́jọ́ yẹn mo ń ṣépè fún. ṣẹbẹ́ nù ọ̀nà wa ń bí ni. ṣẹbẹ́ nù náà ni tó wá yẹ pé ọjọ́ yẹn pé mi ò rí àpẹẹrẹ tí mo rí yẹn màá kàn kọjá ní tèmi màá lọ ni. kódà ẹ já sí ojú òpó lẹ̀ fáwọn ọmọ Nàìjíríà akí kábíyèsí láàfin lẹ́ẹ̀kan sí kábíyèsí ọba Ìwé Adó ọba Rufus Adéjùgbé ọ̀pá ò ti rì mọ́lẹ̀ kábíyèsí ẹṣin ọba ó sì jọ kó pẹ́ eku ó mọ ké bí eku ẹyẹ ó mọ ké bí ẹyẹ ìlú Adó yóò mọ kún bí ọjà kò ní tú bí ọjà ẹ ní dọba bòmí àfọwọ́ padà yín lójú o àsọ pé kí lẹ ṣe o kábíyèsí ẹ dákun ọ̀nà wa ló jìnnà ọmọ ó sì yọjú sí bàbá rẹ̀ torí bàbá wa lẹ jẹ́ a ó sì yọjú sí yín ẹ má bínú kábíyèsí. nọ́mbà tí èèyàn bíi méjì mẹ́ta ó fi bá wa dá sí ọ̀rọ̀ lálẹ́ yìí ni wípé bàbá ọkùnrin yìí báyìí kò gbádùn báyìí. Ọlọ́run fúlà láfíà torí iṣẹ́ gbogbo àgbáyé ló wá jẹ́ kò dẹ̀ ní rí wàhálà lórí ọ̀rọ̀ Ọlọ́run ó sì fara kááṣá. kò ní rí wàhálà lórí ọ̀rọ̀ Ọlọ́run nídàá tiẹ̀